má ṣe o ẹran àgbọ̀nrín ni ọdẹ yìí fẹ́ yìnbọn fún lóko ọ̀rẹ́ rẹ̀ nìbọn bá o ọlọ́mọ wá ṣàánú fún wa o. títí di àsìkò tí wọ́n fi ń kóròyìn yìí jọ lọ́wọ́ ló jẹ́ pé inú ọ̀fọ̀ ńlá àti ẹ̀dùn ọkàn làwọn ẹbí ọdẹ kan olóògbé Sunday Ìjìọlá ẹni ọdún 43 wà báyìí. èyí kò mọ̀ sẹ́yìn bí ọ̀rẹ́ olóògbé yìí tó náà jẹ́ ògbójú ọdẹ láàrin ìlú ṣe yìnbọn pàdánù lásìkò tí wọ́n ń dẹ̀gbẹ́ lọ́wọ́ òní ọjọ́ ìṣẹ́gun Tuesday mọ̀ní ọjọ́ 28 oṣù karùn-ún ọdún yìí lágbègbè Pàkòyí nílùú Owódé Kétu níjọba ìbílẹ̀ Yewa North ní ìpínlẹ̀ ti Ògùn. àwọn oníròyìn máa gbọ́ pé àwọn ògbójú ọdẹ 15 láti ìlú kékeré kan tí wọ́n pè ní Owódé Àpésìn ó ní wọ́n kóra wọn jọ o ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 2 oṣù tó kọjá yìí tí wọ́n sì gba inú igbó lọ gẹ́gẹ́ bí ìṣe wọn o láti lọ pa ẹran ìgbẹ́. wọ́n rin inú igbó ìgbẹ́ títí ní ọjọ́ náà wọn kò mà rí ẹran gidi pa. wọ́n ní bí wọ́n ṣe fẹ́ máa darí padà bọ̀ wá sílé báyìí ni wọ́n mà rí ẹran àgbọ̀nrín ńláńlá kan lójijì. inú wọn dùn pé ọbẹ̀ mà ti sọ̀ lónìí o. wọ́n ní bẹ́ẹ̀ ná gbìyànjú láti pa ẹran ìgbẹ́ yìí. wọ́n ní ṣùgbọ́n ní ṣe ní sà. wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n pera wọn sí ìsọ̀rí ìwọ gba bí ìwọ gba bí ìwọ gba bí. wọ́n ní bí wọ́n ṣe rí àgbọ̀nrín yìí báyìí tí wọ́n fẹ́ yìnbọn fún wọ́n lò nìbọn mọ̀ bá ọ̀kan lára wọn tí ń ṣe olóògbé Sunday Ìjìọlá. wọ́n ní làwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù náà bá sáré dìgbàdìgbà pé káwọn sáré síbi tí ẹran wà ṣùgbọ́n gbà tí wọ́n débẹ̀ ìyàlẹ́nu ńlá mà ló jẹ́ fún wọn o. olóògbé Sunday ni wọ́n bá nílẹ̀ ẹlẹ̀ wọ́n gbìyànjú láti tètè gbé lọ sí ilé ìwòsàn ìjọba tó máa wà lágbègbè náà fún ìtọ́jú ṣùgbọ́n o lójú ọ̀nà ni olóògbé náà mà ti dákẹ́ o tó ti mí èémí ìgbẹ̀yìn. wọ́n ní lójú ẹsẹ̀ tí ọdẹ tó yìnbọn pa ẹlẹgbẹ́ rẹ̀ yìí tó ti rí ohun tó mà ṣẹlẹ̀ ó mà ló mà ti bá ẹsẹ̀ rẹ̀ ṣẹ̀rọ̀ tó ti sá lọ kí ọwọ́ ọlọ́pàá kó má bàa tẹ̀ ẹ́. àwọn ẹbí olóògbé náà ó ní wọ́n lọ fi ṣẹlẹ̀ ohun tó àwọn ọlọ́pàá agbègbè Ègùn Àlétì. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odútọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn ní ọjọ́ Ajé Monday ọjọ́ 3 oṣù yìí. ó mà sọ pé àwọn máa ń wá ọdẹ tó yìnbọn pa olóògbé náà báyìí àti pé o àwọn ọlọ́pàá agbègbè Ègùn wọ́n ti lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lọ wo ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Ọlọ́run dákun má jẹ́ kí àṣìta àbọn kó bẹ̀mí àtìyìn o. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.